ayé ẹ̀rù ayé yìí lè bà mí pípọ̀ ọjọ́ ọmọ èèyàn tí gbẹ́kì tó gùn láṣẹ. ayé bínú kan wọ́n da kan sómi ayé bínú yọ̀ wọ́n dayọ̀ séèpẹ̀ ayé bínú ẹ̀dú ni a bá kéèké ẹ̀dúkù kan ẹ̀dú ní lásán tẹ́nìkan ò gbọ́dọ̀ gbé òní ní ṣòkòtò tẹ́nìkan ò gbọ́dọ̀ bọ́ tàlájẹ́wọ́ sunsun lọ́jẹ́ fìgbà ẹ̀dùnmù kan ẹ̀dùnmọ̀sùnmánù tí ń ṣe mólókáyé ẹnìkan ọgbà kápẹ́ kàtá lòun ọlọ́run lórí o kò sí èèyàn tọ́jẹ́ sọmọ ẹ̀ ló lòsì àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ má gbà yànrìn sínú mi ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn abìdí yàn ìgbà tí ayé bá ṣèyàn táwọn àbìdárò gbọnu ayé ló ṣe obìnrin inú mọ́ olórin olóyún sílé ayé ìgbà tí ó bímọ ọ̀hún náà ó bí apá kan èèyàn ó bí apá kan ọ̀bọ ta láàmú pé wèrè tó zombu ló lè san àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀. ayé yìí sọ̀rọ̀ kẹ́ ẹ má ṣe fènìyàn ṣeré. ọmọ èèyàn tí sọ gbádọ̀ fún ayé tí ṣàgbè láládìró. àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá rí bí oníkálukú ń bá sọ̀rọ̀ tí wọ́n sì ń pòwe tí mo bá fọ́ lẹ́rọ̀ tí n ò wí nǹkan kan. ìgbésí ayé mi mo rò lọ́kàn ni bí òní ti dáa tó ọ̀la yóò dáa jù bẹ́ẹ̀ lọ o. ẹ wá wo tòlótòló bí n ti ń kọ́ máa di ẹ́rìn iṣẹ́ ayé yìí náà ni o. ṣé èmi ọ̀rẹ́ èmi ọ̀já èmi ọ̀rẹ́ èmi ọ̀tá ọmọ aráyé burú dùníyàn yìí ṣòro lọ̀rẹ́ bá rí mi lóde lọ̀rẹ́ bá yàn mí lódì o. ayé yìí máa lé o ẹ̀yin èèyàn ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ayé ọ̀hún fẹ́lẹ́fẹ́lẹ́ ayé fẹ́ẹ́ lè lu kanra wọn. ayé fẹ́lẹ́fẹ́lẹ́ ayé fẹ́ẹ́ lè lu kanra wọn. ìyà sì ń jọmọ ẹlòmíì bí kó jáde láyé àmọ́ àwọn olóṣì èèyàn wọ́n ṣe bọ́lọ̀ ń gọ̀ ni ọba tí dání tán tí dúró ti ní aláwùrà bí tí dúró ti ní gbẹ̀rù bá fẹ́ wọ́ ẹ dákun ẹ má bójú tí ọ̀dà wò wá mọ́ o nílẹ̀ ń bójú tí ọ̀dà wò wá sí ọba tó dá gbogbo wa ojú rẹ̀ ní fi wo gbogbo wa ọba mi òkè tí dání ilẹ̀ tí dúró ti yàn. ṣé ẹ ṣe bọ́lọ̀ ń gọ̀ ni kò sẹ́ni ọlọ́run ò ṣe fún ó ṣe fájá ó ṣe fẹ́ràn ó tún wá ṣe fún gbùgbù tẹ́tí bẹ̀lẹ́ bá ọ̀nà àfẹni ọba ní tòun ò tó ló kù. ayé mo bẹ̀rù yín pípọ̀. ayé tí gbẹ́gìrì kété tí lójú tí nímú. bọ́ bá wo àwọn ọmọ Bani Ádámọ̀ wá sí ni ó sọ̀rọ̀. ẹni tí ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀
tí mi òkè tí mi sàlẹ̀ bọ́ bá wù ayé wọ́n lè pé kọ́ mọ̀ wí kankan àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ayé bínú kan wọ́n da kan sómi ayé bínú yọ̀ wọ́n dayọ̀ sí ìpẹ́ ayé ńlọ́sọ̀rẹ́ mi o jẹ́múra díẹ̀ di ìsẹ́rùn mọ́lẹ̀ lókè ààrẹ ó sùn náà ni o ó gbé apá ò lè ṣe é gbé mọ́ ó gbé ẹsẹ̀ rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ dákun ẹ jùúlẹ̀ o mo bẹ̀ yín o bẹ́ẹ̀ bá mi rí aṣáájú ẹ̀dá ọba Muhammadu tí ijó ṣe ńlá ìwọ́n tó máa pé kò sólúwẹ̀ tani alólúwẹ̀ olúwa rẹ̀ ń bẹ èèyàn ń bẹ lábẹ́ ọlọ́run náà ló dá gbogbo wa. ẹ̀yin ayé bọ́ọ̀bá ti rí o ní ẹ̀rọ mi mọ́ pẹ̀yìn dáadáa ojú mi ò tó lé mọ́. ó tún mú síbí lọ́wọ́ wọ̀bìà ìwọ ọbẹ̀ róró ṣé bí wọ́n lọ lẹ̀ka ẹja karamba ní akẹ́ràn mi lérí iná kọ́. èmi rántí ọmọ agúnlóye lájà ọmọ asálùsẹ̀kẹ́dé ọmọ òtókòbọ̀ málùlù lẹ́yìn ráfẹ́lì Babóyè ọmọ aráyé ò ní wakọ̀ nù rẹ o ayé tó bí a ń bẹ̀rù ayé tó bí a ń bàró àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ bá jẹ́ pàtà ẹ̀ má lè po ẹ̀ mọ́ alẹ́ rí èmi ààrẹ mú àrọ́kà àrínú kó wá mọ́. báyìí la pàṣẹ ń sọ báyìí la lò sí jìyà lù àṣẹ báyìí la ṣe gèrè ṣe wàhálà tó mẹ́jà wálé. ń wo tètè mọ̀. pé báyìí lè rẹ̀ yóò ní ṣe wàhálà tó mú wálé ayé ọmọ ayé náà ló ṣe sú àrá sọ̀bọ̀. ọ̀kan di ìbejì ọmọ ìyá aláró yẹ́n ní ń dáró bàbá ẹ̀ ní sàgbẹ̀ ọkọ ilé tán jaburata sú àrá sọ̀bọ̀ àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ jọ́tà ń sílé àti tútù làwọn ọmọ Yéwándé à ń jọ ń jẹ à ń jọ mu gbogbo wa lájọ jàgùntàn àìtúfẹ́rí tòlókéyán lè sú àrásọ̀bọ̀. ọwọ́ adijọ́ kẹfà mo gbọ́ pọ́ jáde láyé ayé yìí náà ni o sú àrásọ̀bọ̀ Àkàndé kò pò wọ́n jẹ mọ́ àwọn ọmọ Bani Ádámọ̀ wọn yọwọ́ ẹ̀ láwo ni àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀. bọ́ọ̀bá lọ láyà olówó lọ́wọ́ ọmọ ara mọ́tò ọmọ gbé lọ Sókótó ọmọ gbé lọ Sàbàrà àwọn ayé wọ́n lè mọ̀jọ́ lọ bí kankan àkàmọ́ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀. ẹ dákun bẹ́ẹ̀ bá jẹ́ pàtà ẹ̀ má lè bu ẹ̀ lé alẹ́ rí. ó tọ́ bá bẹ̀rù Ànábì Muhammad sallallahu alaihi wasallam tọ́ bẹ̀rù Ọlọ́run ọba mi ìláyẹ̀wò àṣà tí ọba àná ọba òní ọba tó kárí gbogbo ilé ayé ọba tí dájọ́ fún ni tá a gbọ́dọ̀ gbin ọba tí sọ̀rọ̀ fún yàn téèyàn gbọ́dọ̀ gbà. tó bá bẹ̀rù ẹ̀ dáadáa
o tún wá ní ẹ̀yin ayé mo bẹ̀rù yín o. bẹ́ẹ̀ tí ẹ rántí gbogbo ẹ̀ ẹ rántí gbogbo ẹ̀. mo tún rántí olólùfẹ́ mi àbùké kú iṣẹ́ dé. òkú tí ò ní sunlẹ̀ ẹlẹ́ àfẹ́rí igi. ajá Kwara tí ègbó lásán bí ọba rí ẹranko àṣìrátà tèèyàn. gbogbo olórin wọn gbowó tiwọn wọ́n fi ń kọ́lé wọ́n fi ń ra mọ́tò wọ́n fi ń rẹ̀rọ. àtúndé ẹ̀dùn fowó rẹ̀ kàgbó ni àtúndé ẹ̀dùn tó di bá ọ̀kalẹ̀ bíi mọ́námọ́ná orí kísà ń bẹ̀ wọ́n. ó bọ́n bá ń bu alẹ́ ilé ayé ń jọ mí kọ́ yàn dáadáa látọ̀run. àtúndé ẹ̀dùn ara kúrè yẹ èmi gbogbo sí i kẹ́nìkan má lè pa àwọ̀ rẹ̀ dà mọ́. àkàmàrè jẹ́ bẹ́ẹ̀. Aláàjì Odòláyé ní ń bá yín sọ̀rọ̀. àmọ́ bàbá kú á sì jẹ́ nǹkan tó jẹ́rìí lọ. èmi Àrẹ̀mú bá a ṣe àìdátọ́rọ́ ní. ilé ayé ọ̀pọ̀ ọ̀tẹ́jú ẹyẹ bọ̀ ẹyẹ ọ̀bá pàtàrà wọn. torí wọn bá ní fẹ́ràn rẹ lágboolé lọ́lọ́ fi dá ilé kejì. bí wọn bá ní fẹ́ràn rẹ ní agboolé kejì Ọlọ́run dá agboolé kẹta. bí wọn bá ní fẹ́ràn rẹ láàrin ìlú Ọlọ́run dá ìlú kejì. lẹ́yìn ìlú kejì ìlú kẹta ìlú kẹrin. ìyẹn fi máa pé bára ilé ọ̀fẹ́ ni àṣìmọ́ bára àdúgbò ṣọ̀rẹ́ àṣìmọ́ pa mọ̀nàpọ̀. torí abínilé ni òpin afẹ́ràn ara ẹni. èèyàn lè wà lókun àǹkárá kó sì wá láǹfààní jalámù létí ẹni lọ. àtọ̀rẹ́dọ̀rẹ́ ò ní tán bínú bá konú. ọlọ́mọ tẹ́ ọ ọlọ́mọ mú ọ. ọmọ aráyé ò sì ní wakọ̀ nù rẹ o. àkàmàrè jẹ́ bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ bẹ́ẹ̀. òòṣà kan ò lè dà òòṣà kan ò lè dà ará tó lùkò tó dà òòṣà kan ò lè dà. onítàlá rẹ̀ mú kọ́ ẹnìkan ò lè kọ́. tó. ayé ọmọ ayé èèyàn ọmọ èèyàn. mo bẹ̀ yín níwájú mo bẹ̀ yín lẹ́yìn gúdù yẹn mọ́ àrèwá mo bẹ̀ yín o ẹ jẹ́ ó ṣeé ṣe fún gbogbo wa. ẹ dákun bẹ́ẹ̀ bá gbé wa lọ́gànjọ́ kílẹ̀ ó tó mọ́ bẹ́ẹ̀ bá gbé wa gẹ̀gẹ̀gẹ̀. ẹ gbé wa lọ sí ilé owó ilé àsìkí ilé àlùbáríkà. torí bàbá kú á sì jẹ nǹkan tó jẹrí lọ. èmi pẹ̀lú Látúbọ̀sún ọjà Àrẹ̀mú. èmi pẹ̀lú Látúbọ̀sún òbínú. iṣẹ́ ayé yìí náà ni o. wọ́n kẹ̀yìn ara wa dára wa. orí kísà ń bẹ̀ wọ́n. àkókò tún wá tó Ọlátúbọ̀sún Àrẹ̀mú pẹ̀lú Odòláyé Àrẹ̀mú. a sì tún padà gbádùn ara wa èmi Àrẹ̀mú bá a ṣe àdátọ́rọ́ ní. aṣíwájú ọ̀fọ̀ Ọ̀yọ́ Olúṣọlá máa gbọ́ àgbélẹ̀gbìdà kọ́ Ọlọ́run ló fi ọ́ ṣe é. ìwọ pẹ̀lú Aláàfin tòní ẹ
gbára yín mú dáadáa àwọn ọmọ Bani Ádámọ̀ ẹ má jẹ́ wo díjà lẹ̀ torí aṣíwájú of Ọ̀yọ́ yẹn gbogbo ọjọ́ ayé níjọ́ tó ti bàlágà báyìí yìí máa rìnrìn ọlá ni. aṣíwájú of Ọ̀yọ́ Àyìndé máa gbádùn ara rẹ lọ bàbá ní Àyìndé olówó tí ó jèrè ẹ̀rù ayé yìí lè bà mí pípọ̀ jọ ẹ farabalẹ̀ bẹ́ẹ̀.